Why? Shh. Bàbá Shehu Kamaldeen àwọn ní alùsùnà àsìkò wọn owó àṣẹ àgbáyé alùsùnà àsìkò rẹ̀ ìtọ́fà ni wípé ẹ pé ẹni tó bá jiyàn rẹ̀ kalẹ̀ kọ́kàndá kò yẹn méjì kọ́mọ̀jú méjì lọ tó mọ̀ nígbà náà tó mọ̀ kí ó jù wọn lọ tó ń tọ̀ wá ń pè wọ́n sódodo náà bàbá wọn wà gbà. Mo ti ń retí káwọn ọ̀dọ́ bíbí tipẹ́tipẹ́tipẹ́ wípé kí ló tí mo fi pe bàbá àbúrẹ́mí àbàtà ní alùsùnà. Oníkànga. Bàbá yẹn bàbá tí máa ń takò kiri kan ó sì ní tọ́lọ̀ ń fi hàn mí lójú ran pẹ̀lú bí ààyè tí bàbá yẹn wà. Rahimahullah rahmatan wasi'a. Ọlọ́run àkùnbá ní gbàgbọ́ wọn o. Àmín wa iyyakum. Ọlọ́run bá ń ṣe bẹ́ẹ̀ náà. Inshallah. Bàbá Shehu Kamaldeen àwọn ní alùsùnà àsìkò wọn owó àṣẹ àgbáyé alùsùnà àsìkò rẹ̀ ìtọ́fà ni wípé ẹ pé ẹni tó bá jiyàn rẹ̀ kalẹ̀ kọ́kàndá kò yẹn méjì kọ́mọ̀jú méjì lọ tó mọ̀ nígbà náà tó mọ̀ kí ó jù wọn lọ tó ń tọ̀ wá ń pè wọ́n sódodo náà bàbá wọn wà gbà. Ló gbogbo Àbújá. Mo ti ń retí káwọn ọ̀dọ́ bíbí tipẹ́tipẹ́tipẹ́ wípé kí ló tí mo fi pe bàbá àbúrẹ́mí àbàtà ní alùsùnà. Bàbá yẹn. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، صلاة وسلاما على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وعلى آله وصحبه الأخيار الأتقياء الأصفياء الأنكياء وكل من صار على دربهم واتبع محجتهم البيضاء إلى يوم الدين. ثم أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Kí Ọlọ́run lọ́lọ́run kó máa bá yín gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa ní dédé àsìkò yìí. Ọlọ́run kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa, kó má fi wá lẹ̀, kó gbàdúrà wa jù báyìí lọ. Ó sì tẹ́wọ́ gbogbo àwọn ìbádàtì wa wa tadarru'atina wa tatawwu'atina, kó fi sínú mawazinu hasanatina yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim. Tí a bá wo bí tí ọ̀rọ̀ ẹ̀sìn dé nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ lọ́dọ̀ àwa tí a jẹ́ olùtẹ̀lé sunnata Nabi sallallahu alaihi wasallam. So tá bá wo látorí àwọn àgbààgbà, kìí ṣe gbogbo wọn ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan nínú wọn. So addu ala ba'di sunanihi sallallahu alaihi wasallam nawajidhahu wa shaddadu alayha wa arkhu zimamahum fi ba'di jawanibi khuluqihi sallallahu ta'ala wa sallam alayhi. Tá bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà wa wọ̀nyí, wọ́n ṣàdádà, wọ́n lé kókó láwọn ibì kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n à retí ilé kókó ń bẹ. Wọ́n sì dẹ̀ láwọn ibi tí ó ti yẹ kí wọ́n ti lé kókó. Wọ́n ń sàpàsípayọ ẹ̀sìn Ọlọ́run ọba àlékè ọlá.
nínú nǹkan tí èmi àti wọ́ta gbọ́dọ̀ gbà ó ni pé ẹnu ìgbà tí súnà wọ ilẹ̀ Yorùbá yìí ń tó dàrú pọ̀ ju ń tó tún ṣe lọ. ń tó dàrú ọ̀pọ̀ ju ń tó tún ṣe lọ. nítorí pé wọ́n ṣí ọ̀nà bí ó ṣe yẹ kí wọ́n pèpè òun ni wọ́n sì pè. àwọn kankan bẹ tó jẹ́ pé faqadatha da'awatuhum, ìpèpè wọn. wọ́n àwọn tẹ́rí tí wọ́n dé nísìnyí tí wọ́n ń pe kó wá ń kèfèrí tí wọ́n ń lé koko máwọn òkú ọ̀run. so wọ́n dédé bẹ̀rẹ̀ rẹ̀. so sanna hasi isunan ba'du duhat min al-kibar, apá kan àwọn tán jágbà nínú àwọn alùsùnà, àwọn ni wọ́n dàgbà àwọn aláìlẹ̀. ẹlòmíì ti ń padà, ẹlòmíì sì wà ala tashaddudihi ma anna rasula sallallahu ta'ala wa sallam alayhi hazzara hadhihi al-umma min at-tashaddud wa at-tanattu'. Ànábì fún ara rẹ̀ dìde la fi hadithin wahidin wa la fi hadithayn bal fi ahaditha kathira. kìí hadisi kan, kìí hadisi méjì tá Ànábì ti ní ká má lè koko máwọn èèyàn. tẹ́ bá wo ìpeni ní kèfèrí yìí, ẹbí wọn ń já Ànábì pé ẹnìkan kèfèrí tá Ànábì fi kú láyé. já Ànábì pé ẹnìkankan ó láàmọ́lẹ̀ pé kèfèrí ni wọ́n yìí. òun ni ẹni tó sì gbé ẹ̀sìn yìí wá fún wa. uhiya ilayhi hadha ad-din. so ìpèpè Ànábì, ẹ̀sìn Ọlọ́run, ẹ̀sìn tànábì sallallahu alayhi wa sallam wadihun wuduha shams, ẹ̀sìn clear. ẹni tí ń ṣèranù náà ń ṣèranù. àmọ́ kọ́rọ̀ ọmọ lọ púpọ̀. Alhaji Ọlárewájú àwọn kan lọ́jà ń padà wá sí program, mo ti wò pé kò nídìí kí wọ́n á ṣe mọ́, torí mo ti rí pé gbogbo àwọn tí wọ́n ń wí nǹkan míì wọn à nítumọ̀. la inda Allahi wa la inda an-nas. torí táwọn èèyàn mọ̀ súnà ń tẹ́ pè ní súnà fáwọn èèyàn ó ní lé kókó máwọn èèyàn. Al-Qur'ani ní bismillahir rahmanir rahim ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasanati. tí ó yé mi ni pé gbogbo àwọn àáfàá tí wọ́n ń pèpè súnà yìí rọmọ tilkal ayatil wadihat rọmọha wàrà az-zuhuri, gbogbo àwọn àyà tó kanlẹ̀ design tó illustrate bá sì ṣe dáwà fún wa. gbogbo àwọn àyà tí kìí ṣe àyà kan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, rọmọha wọ́n jù sígbó ni. asalibu da'watihi bá Ànábì sí pèpè wọ́n jù sígbó. àwọn asalibu tí wọ́n yìí àwọn àfáà kan ẹ bá ní ẹ̀yin bá gbọ́ta ìgbọ́, àfáà kan sọ pé, àfáà Bàrí sọ pé, àfáà Bàrí sọ pé, sáà àfáà Bàrí la lọ́lọ́run rán sí wa. àwọn àfáà kan táwọn mọ̀fúhùmù tiwọn, fáàmù tiwọn tí wọ́n fi gbẹ́sìn yìí, fáàmù tiwọn tán fi gbẹ́sìn yìí wọ́n kọ sínú tírà. àwọn yìí ń lẹ́yìn wọ́n lè import ẹ̀ wá. kí sáwọn nìkan ọmọ sí nínú ilé Lárúbáwá náà nìyẹn. àwọn ṣìrìsí mọ̀ tó ń kọlẹ̀ lóòn bẹ́ẹ̀lẹ̀ Lárúbáwá náà táwọn náà ń dalẹ̀ Lárúbáwá wọ́n ń dà láàmú. wọn ní rí dáadáa àwọn èèyàn kankan, àìdá àwọn nìkan ni wọ́n mọ̀ rí. hátà ọlọ́run èsì bẹ́ẹ̀ kò sínú wa rẹ̀. ntọ́lọ́run wí ni pé innal hasanati yudhhibuna sayyi'at, tí dáadáa èèyàn bá ti gbé wọn ju aburú, ṣe dáadáa tó pọ̀ gan, ó ṣàbúrú náà tó pọ̀ gan, ṣùgbọ́n dáadáa ló pọ̀ ju àìdá lọ. ọlọ́run ní innal hasanat, òun ọlọ́run àwọn dáadáa bó bá ti pọ̀ yudhhibuna sayyi'at, òun fi pa gbogbo àìdá rẹ̀ ni òun ọlọ́run ò ní rí. Ànábì náà wíbẹ̀ nínú àwọn làálì kàláàmì, nínú àwọn àlúlù ọ̀rọ̀ rẹ̀, ó ní fa'atibi ilé hasanata fa'atibi sayyi'ata alhasana. fi tẹ̀lé àìdá rẹ̀ dáadáa, tamhuha, Ànábì ní yóò parẹ́. aina antum min hadhihi al-ahadith wa tilka al-ayat al-wadihat al-bayyinat an-nasi'at.
أين أنتم من هذه الآيات؟ أين أنتم من تلك الحكم التي دعا بها علماء هذه الأمة السالفون؟ gbogbo àwọn àfáà àtijọ́ ń bo la wà nílẹ̀ Yorùbá kan tẹ bàjẹ́ pọ̀ ju tẹ tún ṣe lọ wallahi lazim. kí lọ́lọ́run gan ni á jẹ́ kí lẹ́ ń pe àwọn èèyàn ẹ̀ ń yọ àwọn èèyàn tá la nábì yọkù nú ẹ̀sìn tánábì náà ká sí pé kèfèrí ni wọ̀nyí ẹ fún wa mẹ́ta péré gbogbo àyàtò nàbí tànàbí gbogbo ń tànàbí lò láyé tàlàbù kábàkàrí pé ń kèfèrí tani Umaru pé ń kèfèrí tani Osmanu pé ń kèfèrí ẹ kó wọn jáde kí wá wo ohun tí wọ́n ń ṣe àti tẹ́ ń pè àwọn báyìí ń kèfèrí sí táwọn pé ń kèfèrí àfájà bàtà nìsín òun nìkan ni mùsùlùmí gbogbo lọ ní àtàwọn jàmá rẹ̀ wọ́n pè ń kèfèrí hárí wọ́n ní bàbá àti ìyá wọn kèfèrí ni ibi wọ́n sì dá lórí bàbá àti ìyá wọn tí wọ́n sọ lọ́pọ̀ wọn wá sáyé kí n táwọn àgbàlagbà àwọn ẹni Ọlọ́run táwọn ṣiṣẹ́ tiwọn fi kankan kanra yín kafartum ẹ pa àwọn náà ń kèfèrí ẹ jẹ́ wá padà wábi tó gbé wa wáyà yẹn gan ó ní àwọn àfáà wa bàbá wa Sheikh Suleiman àwọn òbí ẹ̀yà hafizallahu wa ra'ah wọ́n ti máa ń wí ọ̀rọ̀ ọ̀hún náà gbogbo wa èèyàn sì fẹ́ èèyàn sì kọ̀ àtẹ̀gàn àti hùn nínú àwọn tó yẹ pé Ọlọ́run fún ní ìmọ̀ yìí nílẹ̀ Yorùbá òní wọ́n wà nínú àwọn tó yẹ pé Ọlọ́run fún ara rẹ̀ afada alayhi ni'amahu al-ilmiyya ní àmú Ọlọ́run ti mọ ní o Ọlọ́run ò fún wọn tásọ́rẹ́ ọ afada rẹ̀ alayhi kìí ṣe ilmu fahasbu bal fiqhi fi ddin náà tọ́lọ́run fún náà àwọn alùsùnà gan láfa àwọn ọbẹ̀ yá wa fọ́ìsì kẹ ẹgbẹ́ kí ló ti fọ́ìsì mi ẹgbẹ́ kí ló ti fọ́ìsì mi ẹnìkan kọ fọ́ìsì ẹjọ́ ẹ̀dá mi lóhùn tó fọ́ nǹkan kan ti fọ́ìsì mi ò tí ì rí kọ́mẹ́ǹtì ni o ẹjọ́ bá ń kọ́mẹ́ǹtì síbi ṣé fọ́ìsì mi ò jáde mọ́ so nínú àwọn ọ̀dà pé mo ti rí Lukman Káyọ̀dé ìyàtọ̀ yìí sí yá mo ti rí alùsùnà lòun náà pera rẹ̀ ẹ̀wọ̀n tó wá sọ ń bì ó sì ń distract ọ̀rọ̀ tí mo sọ so nǹkan pè ń súnà nù lójúkorojú ẹ̀yìn èèyàn náà nísìn ẹ̀wọ̀n tí ń sọ mo ti rí kọ́mẹ́ntì ẹ̀ nígbà tí mo post náà ní tí wọ́n ń pè ní súnà nù ẹ̀wọ̀n tó sọ tán sọ ẹ̀sìn Ọlọ́run padà ẹ̀tàn irọ́ pípa ètekéte àbòsí nǹkan pè ní súnà nù èébú èpè nǹkan pè ní súnà nìyẹn mo ti rí bọ̀bọ̀ yẹn náà lẹ́ẹ̀kan bí wọ́n ṣe rí un báwọn àfáà tí wọ́n ń tẹ̀lé náà ṣe rí un wàláhì bàbá wa àfáà wa Suleiman Amubiyaya ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì bàbá wa àfáà wa Suleiman Amubiyaya yìí wọ́n ti wá máa ń sọ pé bàbá wọn àti àgbáyé alùsùnà ni wọ́n lọ́dọ̀ táwọn ìdájọ́ táwọn nù wọ́n sì wí jáde kí ni tiyín tẹ́ ń wá ń rẹ́bù wọn tẹ́ àwọn ni wọ́n mọ ń táwọn rí tí wọ́n fi wí bẹ́ẹ̀ àwọn ni wọ́n mọ ń táwọn rí so àwọn tí wọ́n jẹ́jọ́ tí wọ́n wí wájú Ọlọ́run kí ni tiyín tẹ́ àlìzámà wọn bíra àyíkù àwọn ò ṣe ìlìzámù yín pẹ̀lú táwọn rí wọ́n sọ tiwọn ni ó yẹ kíjọba Nàìjíríà àtàwọn tó bá ní kán dákun kún fún wa ní àwọn kí náà ń pè àwọn òfin kan nínú ìwé òfin ìjọba Nàìjíríà
pàápàá jùlọ fáwọn alákatakítí ẹ̀sìn yìí. bàbá wọn àti àgbáyé àwọn alájí àgbà tí ìbá ipá àwọn ẹni wọn nítumọ̀ wá nítumọ̀ kan nìyẹn wọ́n bá wọn fà á dáì pé wọn gbọ́ súnà ọlọ́run àtànábì gan yé ẹ̀sẹ̀ kí n lò lálàjì àgbà sẹ̀ kí n lọ́ lọ sí láyé à ń kó àwọn kékeré kan náà mẹ́ta àwọn náà jáde wọ́n ṣe alùsùnà kíní kan sọ bá wọn láyé tó bá wọn tó gbọ́n só díwájú wọn ní wọ́n pé lọ ń gbọ́ látòrí oníwúrìdí ńlọrin àfáàbù gàfárì oníwúrìdí ìtọ́dà bí ìgbà tí wọ́n wú jáde láti inú ẹbu àdí jáde ń sàdí yóò mọ sohun bí ìgbà tí rédíò kó kíṣẹ́ ti jẹ wọ́n dìde ta ó ti fò jáde bí àtàrà jẹ́ àgbẹ̀ sí bàbá tó bí wọ lọ́mọ bàbá àti ẹ gẹ́gẹ́ ò sí gbé jáde gbé bàbá rẹ̀ jáde kò sọ dájú ẹ̀sìn lórí ẹ̀ oníwúrìdí gbé bàbá rẹ̀ jáde bàbá tó bí ọ bí wọn jáde kò sọ dájú ẹ̀sìn fáwọn èèyàn lórí ẹ̀ alájà àgbà ni èsì alùsùnà lọ́dọ̀ tiẹ̀ sí wọ́n lálùsùnà súnà kí ló ń ṣe bí bàbá rẹ̀ bàbá tó bí ọ jáde bàbá dáadáa wọn lọ́dọ̀ tiwa ṣùgbọ́n bàbá rẹ̀ wọn wá gbé wọn jáde sí ní tí bàbá rẹ̀ ṣe alájà àgbà ṣe gbogbo ẹgbẹ́ wọn ń gbà ayé wọn kó wá ń dá kùrálẹ̀ wọ́n ń dá tàríkà alájà àgbà wà sí Ansarul Islam lọ dálẹ̀ gẹ́yọ̀ kan táwọn bàbá wọn fi sàálù súnà tálájà àgbà fi sàálù súnà pàápàá jùlọ àwọn alájà àgbà tí wọ́n fi sàálù súnà yìí sọpáyà fi gbogbo yín ẹ mú nǹkan ẹyọ kan jáde tí ń bẹ nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam pé ẹni tó bá ṣe eléyìí kì í ṣe àlù súnà ẹ mú ẹyọ kan ìbéèrè méjì o ẹyọ kan péré ẹ mú jáde tí ń bẹ nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀dọ̀ ànábì báyìí nǹkan ẹyọ kan tálájà àgbà ṣe tó fi yọ wọn jáde kó nu àlù súnà sọ jáde mú jáde ẹ nítumọ̀ kọ́ ẹ kéèyàn dá yín lóhùn kò tí ń kẹ́yọ̀ kan torí ẹ kàn ń dá àwọn èèyàn láàmú kí lẹ ṣe gbogbo ń tẹ́yìn ṣe tá nábì àsára àwọn èèyàn tó là gbọ́dọ̀ máa ṣe nábì ní al-mu'minu mu'mini laysa bil-la'ani kò gbọ́dọ̀ máa jẹ́lé pé wàlá kíní kan ṣùgbọ́n bá dì sí yẹn sí wá mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́lé pé mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́lé ibú kò gbọ́dọ̀ já lárífín gbogbo yín látòkè dé lẹ́yìn sáyà fi ta ni ìṣẹ̀lẹ̀ pé nu yín mú ilé pé ta ni ìṣàlárì fún nu yín ta nẹ́bí sì sọ àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ẹ̀yin bùtùlù burúkú yìí mo fẹ́ wo àdìsí yẹn ni mo fẹ́ sí ká ni Ànábì ní al-mu'min ẹni tó bá jẹ́ mùmíní laysa bit-ta'ani kò ní máa ní tọ́ánù sáwọn èèyàn kó máa fẹnu gún wọn kó máa kẹ́fín sí wọn kó máa kẹ́fín sí ìjẹ́ mùmíní wọn wala la'ani mùsùlùmí ò sì ní jẹ́ lépè wala li fahishi mùsùlùmí ò ní jẹ́ ìsọkúsọ alifahish òun wà bàjẹ́ mùsùlùmí ní jẹ́ oníwà bàjẹ́ kò ní máa sọ àwọn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ àlùfànṣá gbogbo yín bẹ́ẹ̀ tí wàá kóra yín jọ ìwọ ni ẹ ṣe bẹ́ẹ̀ ni gbogbo yín ilé ìbúlẹ̀ fi líìdì ara yín ń líìdì tíìmù yín ẹ wàá gbé àwọn ẹnìkan tí wọ́n ti ṣiṣẹ́ eré kan tó yẹ pé àwọn yìí ò ní sabakul ghayat gáyà ni tọ́lọ́run fẹ́ ká dé ni àwọn eléyìí sabaku hazil ghayat kulliha sabakuna fi kulli shay fi salawat sabakuna fiha fi siyam sabakuna fihi hatta fi ta'limi wat tadrisi wat tafhim gbogbo ń tà fi kọ́ àwọn èèyàn lẹ́sìn
àwọn àbáyé ti lọ ń bẹ̀ wọ́n ṣe tẹ́rìbíyà fáwọn èèyàn wọ́n ṣe tẹ́síkíyà fáwọn èèyàn gbogbo nǹkan ni wọ́n ṣe fún wọn. níbi ìwà wọn ẹ máa rí wọn kán jà nábì ni níbi ìsọ̀rọ̀ wọn ẹ̀rí kan jà nábì ni níbi ìkọ́ni nínú wọn ẹ̀rí pa nábì wọn jọ sẹ́yìn jà nábì bẹ́ẹ̀ ti rí wúruwúru yìí inú gbọ̀n yín gan ò ní wúyàn sọ̀rọ̀ sí yín yóò wúyàn múra yín yóò wúyàn àwọn bàbá tí wọ́n alẹ́ máa fi kọ̀rọ̀ sọ bàbá kó ẹni bọ́dì tó bá fẹ́ sọ̀rọ̀ kó o tó kọ́kọ́ sọ̀rọ̀ kó o tó sàwùsù lórí Àlàjí Àgbà ṣe tí bàbá rẹ̀ náà kábọ́ ó ń rìdí pé bá rẹ̀ síta lọ wú wọn nù sàárè kó gbé wọn síta kó lé wọn sí igbá àti gbogbo ẹ̀yin náà àtọmọ kékeré nú yín àtàlágbá nú yín dẹ̀ndẹ̀rín nú yín sùnmọ́nù nú yín gbogbo yín kó àwọn bàbá yín síta kẹ́ tó máa dákọ̀ Àlàjí Àgbà. nǹkan yóò kán tí wọ́n wá sí tá ànábì ní kéèyàn máa ṣe láyé tí èèyàn bá ṣe yọ wọ̀ náà gbogbo nǹkan lẹ́ẹ̀lẹ́ koko mọ́ ẹ̀ ní fojú kejì wò. kéèyàn máa wọ́ alhamdulillah Àlàjí Àgbà ṣòkòtò wọn bí kókósẹ̀ wọn ló dé. ẹni kọ́dà ká wá gbà pé wọ́n wọ́n lẹ̀ ní ọba ṣe wá wọ́n lẹ̀ sọ́sọ́ yàn di ọmọ náà bí ń bí díà ni. ànábì ti jòkó láàrin àwọn sàhábà rẹ̀ ànábì ni man jarra thawbahu ala al-ardi khuyala'a ànábì ń ka àwọn tí wọ́n bá dàlí kíámà àwọn ọlọ́run la yanzurillahu yawmal qiyamati wọ́n bá dàlí kíámà ọlọ́run ò ní síjú àánú rẹ̀ wà wọn kan àwọn òwú nínú àwọn tá ànábì ká òun làwọn jarra thawbahu ẹni tí ń jẹ jẹ̀rìyánu thawbi aṣọ rẹ̀ ń gbá ilẹ̀ ó kọjá kókósẹ̀ ànábì wá dé khuyala'a tí ní mọ́tò tí fi ń ṣègbéraga encourage kí èèyàn máa kí sòkòtò èèyàn kọjá kókósẹ̀ encourage rẹ̀ ṣùgbọ́n kò débi tẹ́ ń gbé e dé. Abubakar wá dìde Abubakar wá ní èmi náà ń kọ́ wala ana ya Rasulallah àdìsí tó fẹsẹ̀ ẹni mẹ́sàn-án Bukhari mẹ́sàn-án Muslim èmi ń kọ́ torí pé Abubakar inna ahada shiqqai izari ìkànnú àwọn ẹsẹ̀ ṣòkòtò tèmi yastarikhi àmọ́ wálẹ̀ o akọjá kókósẹ̀ wálẹ̀ o kí lànà bí Ànábì ní innaka lam taf'al dhalika khuyala'a wo ṣe tiẹ̀ níbi ti gbéraga ẹ wá túbọ̀ ládìsí ń rí. ẹ máa tákì àwọn afá. ọ̀nà Ọlápọ̀ Wàlíù ó ní mo rí kọ́mẹ̀ntì wèrè rẹ̀ kan nísìn ó ní àfà you are treating of issues with emotion not with knowledge. àwọn àfà rẹ̀ lọ́lọ́ ní kí wọ́n kó ọ̀rọ̀ wá kí wọ́n bọ́ta wá ó tẹ̀yìn nísìn ẹ fẹ́ yọ wọn kù nu súnà ni ẹ fẹ́ yọ Àlàjí Àgbà kù mẹ́ àti gbogbo àwọn tó tẹ̀lé wọn tó yìn sọ àfà mi o àmọ́ Àlàjí Àgbà pọ̀ yọ kù nu súnà nígbà láìlẹ́ ọba yọ kù nu súnà ó ti sunu bídíà ó wà wọnú náà àbí bàbá rẹ̀ ni ó kọ́ wá sọ̀rọ̀ rẹ̀ oní bàbá tí wá wà nù wọ́n kún ìsàlù súnà àwa ń sọ̀rọ̀ láà ń sọ pẹ̀lú emotion ìbá máa kí yín máa rẹ́rìn sí yín ni wọ́n ti bínú wọ́ọ̀ṣì yín kó wá yín kó àwọn bàbá rẹ̀ síta gbogbo ẹ̀yin kànrin yín gbogbo àwọn amòkùkù ẹ kó àwọn bàbá yín síta tẹ́ ẹ̀ bá múra gbogbo àwọn dókítọ̀ yín láàmú dákọ̀ ní kí gbogbo náà kó àwọn bàbá wọn síta kí ni súnà bàbá tí wọ́n kú sí àbórí bídíà kí kálukú kó bàbá rẹ̀ síta kó tó máa sọ̀rọ̀ Àlàjí Àgbà kọ́kọ́ gbé bàbá rẹ̀ síta gẹ́gẹ́ náà ìwọ tí bàbá rẹ̀ bá ń bẹ láyé gbé fọ́tò bàbá rẹ̀ kárí báyìí fọ́tò bàbá rẹ̀ gbé síta báyìí kárí múra rẹ̀ kárí ìdásí rẹ̀ kí ni impact títí ẹ̀ lórí ẹ̀sìn kó tó máa sọ̀rọ̀ bàbá gbé bàbá rẹ̀ tán tí wọ́n gbé ìyá rẹ̀ náà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní sọ̀rọ̀ pẹ̀lú emotion ìbá máa sọ kí n máa rẹ́rìn sí yín ni. ó ní you that your sheikh is Ali Juma yes àáfàá mi lálẹ́ Juma àáfàá mi ni òun náà mo tún confirm fún ọ yìí àáfàá mi lálẹ́ Juma tó ń gbọ́ àáfàá mi ni Sheikh Muhammadu Ruslan àáfàá mi ni
الشيخ المرحوم بإذن الله تعالى الشيخ إسحاق أبي إسحاق الحويني gbogbo ọ̀dọ̀ àwọn kànrìnkànrìn àfáà mi ní Sheikh Salahuddin Abdul Mawjud lọ bèrè gbogbo àwọn àfáà lùsùnà ní Cairo àwọn àfáà mi tí mo kéwú lọ́dọ̀ wọn àmì mi ka ọpọlọ mọ́ mo mú un tọ́da lọ́dọ̀ àfáà kọ̀ọ̀kan ẹni tó bá ti kọ́ mi kamakil aunukil mi ò sì gbé wa pẹ́sẹ̀ ìdínà àlélówí man allamaka harfan wahidan fi dini fa huwa abu àfáà rẹ̀ lẹ́ni tó bá kọ́ lára fi ẹyọ kan ìsáàlì jùmọ̀ àlùsúnà àfáà jùmọ̀ òkúra ìlà àlùsúnà ní ma dọ́ lóhùn torí ẹ̀yin ò lè farakọ̀ bain al-masail an tastafida min alimin kí yóò sàǹfààní lọ́dọ̀ àfáà kan kọ́ sọ́ di pé wọ́n ń tẹ̀lé ni òun blindly àfáà mi ni wọ́n yìí sì ní dìnnà yìí wá láyéláyé tíwájú ọlọ́run ní dìnnà yìí àfáà jùmọ̀ kò kéwú lọ́dọ̀ wọn tààrà ta'allamna minhu al-fiqha wa usulahu wa ta'allamna minhu al-adaba wal-ihtiram anta kọ́ lọ́dọ̀ wọn ni ṣe dédé ń ta kọ́ bá bá ń kùnlé tá ń kùnlé lọ́dọ̀ àwọn alájẹ́ àgbà ọmọ tá alájẹ́ àgbà mọ́ fún gbogbo màdàbí àti máa ń lọ Cairo dáadáa alájẹ́ àgbà wà láyé ó ní dáadáa tọ̀hún ni ẹ kọ́ ó ẹ mọ́ kọ́ àìdá àwọn wálé bá alájẹ́ àgbà sí máa ń sọ gbogbo àwọn àfa àwọn ẹlọ́bí wọn. So èyíkéyìí nínú yín ní ìsáyàfí alájẹ́ àgbà yìí ṣe bí àwọn àfa yòókù tẹ́lẹ̀ máa yọ sùkú ẹnu sí bẹ́ẹ̀ sí wá sí méjì ní ti mẹ́rin dì eléyìí ní dìdú YouTube ọ̀dà san sùnà ní màá dọ́ lóhùn tí wọ́n máa ń ṣàlàyé fún yín náà nù súnà nù pálí nù pangolo nù sandini nù ẹja gẹ́sà tí wọ́n kọ́ yín tí wọ́n ra lọ làákà yín mọ́ bẹ́ẹ̀ sórí súnà tí yín ń pè sáàlájì àgbà àti bàbá wọn àti àgbà yìí tí wọ́n já lùsúnà lóòótọ́ dòdò wọn èyí ṣerú àlùsúnà tí yìí súnà tànábì làwọn alájì àgbà àti bàbá wọn àti àgbà àtàwọn ọrùn wọn náà wọn àfa wa àlùsúnà tẹ́ ń béèrè wọn pé sá àlùsúnà làwọn alájì àgbà àti bàbá wọn àti àgbà àti gbogbo àwọn àfa wa wọn èyí ṣe àlùsúnà tí yín tàwọn àfa Saudi tẹ́ ń tẹ̀lé àwọn àfa tiwa wọn èyí ṣe àlùsúnà tí wọn tó ráwọn èyí ń ga àwọn àfa wa jù wọn lọ tó ti yé wọn tẹ̀sẹ̀ dé àfa tẹ́ ń tẹ̀lé wọn àwọn àfa wọn èyí ṣe gbẹ́ wọn lójú rí wọn èyí ṣe gbẹ́ wọn nínú òye wọn èyí ṣe gbẹ́ wọn nínú fíkì. So wá rí súnà táwọn bàbá wa ń ṣe ní súnà tànábì gbé wá táwọn sálàfù náà salihun tí wọ́n pèpè sí òun ní súnà táwọn bàbá wa ń ṣe. súnà tó yẹ pé tu'ti kulla dhi fadlin wa kulla dhi haqqin haqqah tó fún kó wá ní ẹ̀tọ́ rẹ̀. So mo tẹ àfáà Suleiman mo kọ́pì rẹ̀ níjẹ́ ni mo kàn pèsè lọ́dọ̀ ẹni tó kọ́ síbẹ̀ ni màá ní kan ṣe correction ẹ̀ tó máa ṣe tán. So àìníkànṣe ní ń dààmú yín gbé bàbá rẹ ọ̀nà ọlápọ̀ wàlíù gbé bàbá rẹ síta kó wá sì dájú ẹ̀sìn lórí ẹ̀ náà bàbá rẹ tó bí ọ gbé síta kó wá sì dájú ẹ̀sìn lórí ẹ̀ gbé bàbá àfáà rẹ tó gbà fún èwo lọ gbà fún nu wọn ṣé Dr. Sharafu ni gbé bàbá rẹ síta ṣé kọ́nọ́dún ni gbé bàbá rẹ síta ṣé àfáà Gani Jumuah ni gbé bàbá rẹ síta wá sì dájú ẹ̀sìn lé lórí náà sáwọn èèyàn ò mọ súnà sáwọn wọ́n sì lè ka Kùránì ṣé wọ́n lè ka Kùránì bèlè wọ́n gbọ́ yé bèlè wọ́n mọ̀ tí ń jẹ́ súnà sáwọn èèyàn ò gbọ́ súnà wọ́n sì gbọ́ kọ́ súnà rí ṣé súnà yìí tẹ̀ ń ṣeun súnà tí ọ̀la àánú súnà ilé koko súnà orí bú súnà rẹ̀ dédé tẹ́lẹ̀ ń ṣe súnà tí ní o èdè súnà nábì wà dáadáa àlẹ́álùkù ha gbogbo tẹ́yìn ń pè ń súnà tara yín ni tàwọn àfáà yín
súnà tó yẹ pé al-islamu bari'un minha kò kan islam kò lọ pẹ̀lú islam ẹ wo dáwà tẹ́ ń ṣe dáwà nábì nìyẹn nígbà nábì ẹ imagine ẹ takhayal kọ́ ẹ pé wọn àbáyọ̀ ti síwájú ẹ̀yin lẹ pilẹ̀ ẹ̀sìn aláwo mélòó ni ó gba wáàsí lọ́wọ́ yín pẹ̀lú wáàsí tẹ́ ń ṣe kìrìsìtẹ́nì mélòó ni ó gba wáàsí lọ́wọ́ yín pẹ̀lú wáàsí tẹ́ ń ṣe ṣé wáàsí ni tẹ́ ń ṣe ìpè níbi aláfiṣe èébú ni kò sápọnlé ṣebí nínú mọ́níhájì yín òun lẹ́ẹ̀tì máa pé lákàrà àmà nínú mọ́níhájì wèrè tẹ́ rìn gidi mọ́níhájì tànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀tì bọ́ àpọ́nlé kò lára àwọn èèyàn àwọn tó ṣe déédéé yín àwọn tán ẹ̀tẹ̀ jùlọ díẹ̀ àwọn tí wọ́n jù yín lọ àwọn tí wọ́n jù àwọn bàbá yín lọ àwọn tí wọ́n jù àwọn bàbá yín lọ lọ́jọ́ eré àwọn kẹ́mọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe sí dáadáa tí wọ́n ń ta'awana alal birri wa taqwa kama umirna bihi gbogbo àwọn àfà tí gbogbo wọn ń gbéra yatanasaruna fima bainahum gbogbo àwọn àfà wọ̀nyí ẹ máa tẹ́ǹsì fún wọn ẹlẹ́gbẹ́ ni wọ́n ẹnikẹ́ni kan ni wọ́n àwọn tẹ̀blígì tẹ́ǹsì nu ẹ pín islam yẹlẹyẹlẹ innal ladhina farraqu dinahum wa kanu shi'an kí lànà bí kí lọ́lọ́run wí ọlọ́run lasta minhum fi shay' ọlọ́run innal ladhina ọ̀rọ̀ àwọn tí wọ́n àwọn wèrè farraqu dinahum wọ́n pín ẹ̀sìn ọlọ́run ọba yẹ́kẹ́yẹ́kẹ́ wa kanu shi'an àwọn náà tún wá pín láàrin ara wọn àwọn tàbí kòkò wíyà wọ́n ti ń bá àwọn ìjìgbò wíyà jà lọ́rin nísìn àwọn ìjìgbò wíyà wọ́n ti ń bá àwọn kìnnì kan dínà nà síyà gbogbo wọn wá pín rédèrèdè láàrin ara wọn náà ẹ̀yin gangan lọ́lọ́run báyìí pẹ̀lú àyà yìí bẹ́ẹ̀ bá wọn kí lọ́lọ́run yìí fún ànábì ní ọlọ́run ní lasta minhum fi shay' ó sí lára wọn ẹ̀sìn ní ànábì ọ̀kàn wọn eléyìí ni will you go to ìjáde wọ́n sì ní mọ́dọ̀ lọ́wọ́ jẹ́ ń gbé jáde ń lọ ìjáde wàláhì ní bá dé nàìjíríà ń lọ jáde kí ló sọ mí di kí ló sọ àwọn alùsùn àwọn tẹ̀blígì kí ló nítorí bí wọ́n lọ jáde ó gbọ́ nǹkan kan yàtọ̀ àfà rẹ̀ kí ló sọ wọn di pé yẹn jáde mọ fátúwà àwọn afá tẹ́lẹ̀ gan olódòsì wàtàwọn afá yẹn tẹ́ẹ̀kan àwọn aláìmọ̀ kan nàìjíríà tẹ́ẹ̀kan tẹ́ ń dá wọn láàmú tẹ́ ń sì wọ́n síbòsíbò tẹ́ ń sì wọ́n lójú ọ̀nà jíjáde èyí tó bá tó bá nú àwọn afá rẹ̀ tó bá tó bẹ́ẹ̀ kó wá ní jíjáde bídíà ni kó mú ẹ̀rí rẹ̀ wá ìmọ̀ fil kitab wa ìmọ̀ fi sunnah àbí lọ́dọ̀ àwọn afá gidi amsali sheikhina Salih ibn Uthaymin àtàwọn irú wọn kí ni wọ́n tán ń pa ìjáde ta ló ní ọ̀dá àwọn tẹ̀blígì táwọn ọmọ dákẹ́ fún yín ni ẹ̀yin ẹranko rẹ̀ di játijàti yìí ká bú yín díẹ̀ tó ṣe déédéé yín nù ká lo ayé ọlọ́run fún yín bàbá alájà wà lẹ́ẹ̀mọ̀ fi ta yín ẹ̀rọ rò pa dákẹ́ iṣẹ́ kí ni gbogbo àwọn afá wọ̀nyí iṣẹ́ kí ni wọ́n ṣe gbogbo àwọn afá ọ̀rọ̀ tẹ́ǹtì tí owó tán sí àwọn alájẹ àgbà gbogbo ń táwọn ní wọ́n fi gbogbo tí wọ́n ní tí wọ́n ṣiṣẹ́ wọ́n gbó lọ́wọ́ ẹnìkan ìjọba akẹ́kọ̀ọ́ fún wọn lówó gbogbo owó tí wọ́n wá ní pátápátá gbogbo tí wọ́n ní wọ́n invest yẹ sórí ìsìlámù ni àti inú ìsìlámù ni àwọn alájẹ àgbà kápá kí wọ́n ra gbogbo tí ń jẹ́ Ìlọrin jọ́nà wọ́n rà ń dálé ìwílẹ̀ dálé kéwúlẹ̀ gbogbo olèwé tí wọ́n wá ń dálé kìí sàpò wọn nílọ gbogbo tí wọ́n rí mẹ́ kìí sàpò wọn nílọ àpò ìjọba nílọ wọn dárí kalẹ̀ ọmọ yẹn secondary school tí wọ́n ní tó jẹ́ níjọ́ tí Islam nídìí ẹni tí ó dálé ìwé mùsùlùmí lẹ̀ tí wọ́n tó ń fi ilé ìwé kó àwọn mùsùlùmí tó fi ń sọ wọ́n di kìrìsìtẹ́nì wọn wá gbé dúró lọrin o bóyá ẹyọ kan àbí mélòó wọn ní lọrin wọn wá gbé lọ Òmùaran tó ní pa àwọn kírísítẹ́nì pọ̀ sí mẹ́ wọn wá lọ dálé ìwé lẹ́m̀bẹ́ ó gbé lọ Ibùdó Ọba wọn ń gbé káàkiri Òkèyá Ìgbàjà wọn ń gbé káàkiri gbogbo àwọn ìlú dáadáa àwọn ìlú tó mọ̀ pé àti kèfèrí àti kìrìsìtẹ́nì àti kìnní lọ́pọ̀ mẹ́ kán lè fi gba àwọn ọmọ mùsùlùmí là
wọ́n ń kọ́ wọn lẹ́sìn Ọlọ́run. Gbogbo àwọn mùsùlùmí wá di àwọn ọmọ kèfèrí wá di mùsùlùmí. lọ́fẹ́ lè ní wọ́n dá gbogbo ẹlẹ̀. Ìwọ ní gbogbo àwọn àfáà rẹ̀ tí wọ́n dá lè wé lẹ̀ lọ́mọ tálíkà lè lọ́bẹ̀ lónìí. Despite pé gbogbo owó tí wọ́n fi kọ́ sọ àkànnà àwọn àfáà rẹ̀ tó kọ́lé kí àbí tó kọ́lé ìwé tó yẹ kó wàrà rẹ̀ ló fi kọ́ kèso Saudi. Mẹ́ńṣẹ́ ẹnìkan ní gbogbo wọn. Owó ọ̀fẹ́ náà fi kọ́ ilé ìwé. Wọ́n tún gbówó lé. Ṣé súnà lẹ́ ń ṣe? Ẹ̀ẹ̀dún rí inú ilé ẹ̀ẹ̀dún rí ń ta. Bó bá já àwọn àfáà yín lọ́sọ̀rọ̀ ẹ mọ̀ fọwọ́ra wọn lérí. Mo tó bá já àwọn àfáà mi ní ẹ kó wọn bọ́ tàbí ọmọjọ́ mẹ́jọ ainal insaf. Níbo lẹ gbin súnà sí ìjọ náà? Sírú súnà tànábì nìyẹn, súnà tí ò ní déédéé lọ́wọ́. Ẹnu yìí náà lẹ́mọ̀ fi ibi ẹnu àjàkàrà ká lè ṣe déédéé ní irọ́ wọn pa. Ìdí ń parí ẹ̀ sí wa lélẹ̀. Àwọn alájẹ́ àgbà bàbá wọn àṣẹ àgbáyé àtàwọn ọrú wọn. Sálù súnà ni wọn. Álù súnà tànábì ni wọn. Súnà tànábì wọn sì kìí ṣe súnà tẹ̀yìn gbé àtàwọn àfáà yín. Ó ti yé? Kìí ṣe súnà tẹ̀yìn gbé súnà wèrè tẹ̀yìn ṣe yìí. Ẹlòmí ni má pè súnà wèrè máa ń pè tún pè súnà wèrè. Súnà àwọn wèrè lẹ́ ń ṣe. Torí pọ̀pọ̀lọpọ̀ yín wèrè ní. Ẹ̀sìn yamayama. Gbogbo àyẹ̀lẹ̀ kópò ní Ìsìlámù tán yẹn nìkan ni Mùsùlùmí. Mélòó gan gbogbo yín? Ẹ láwọn kan ṣẹgbẹ́ kí lẹ́yìn ń ṣe? Ẹ̀ ń ṣẹgbẹ́ ẹ̀. Ẹgbẹ́ lẹ́yìn ń ṣe. Ikhwanul Muslimin Nbidia ni wọ́n. Tàdọ́múnù Nbidia ni wọ́n. Tàáwúnù Nbidia ni wọ́n. Ẹni tí ó bá ti ṣe ní táwọn afá ti ń là kalẹ̀. Kìí sáwọn afá lùsùnà gidi àwọn sálàfù náà sọ́ọ̀lì húnà là ń sọ. Kìí sáwọn sálàfù náà sọ́ọ̀lì húnà. Kìí sáwọn yìí àwọn tàwọn afá yín tẹ̀ ń tẹ̀lé. Tí wọ́n ń sẹ́ndì owó sí yín tí wọ́n yára gíráàmù tẹ́ mọ̀ tẹ̀lé fún yín fọ́mátì tẹ́ mọ̀ tẹ̀lé kìí sáwọn yìí. Yóò ní láti nígbà míì bí ẹ ti mọ̀ sílẹ̀ kí ẹ náà ṣe fún yín. Gbogbo tí ń jẹ́wọ́ abúláyé lókun sọ́wọ́ yín. Bísmì dín, bísmì ilmi, bísmì dáwà, bísmì súnà. Takhda'una an-nas. Ẹ̀ntàn wọ́n ni. Ìtàn lẹ́ntàn. Ọ̀rọ̀ yín ò ṣe rí. Bẹ́nu yín ṣe rí, bíwọ̀ ẹnu yín ṣe rí, ọ̀rọ̀ ẹnu yín bó ṣe rí hùn. Tó ṣe burẹ́wà pẹ̀lú pèpè hùn. Bẹ́ẹ̀ náà ni wá nu yín rí. Taquluna ma la taf'alun. Eléyìí ó ní bàbá you are good at markaz and adabi issues please kindly focus on that. Ẹ ṣeun gbogbo iná lè máa wí bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ti bà yín ẹ̀gbọ́n rẹ bí bàbá rẹ sì ní àfáàgà ní júmọ̀ tó wà lámùkù òun náà ti wí bẹ́ẹ̀ jò ní ọlọ́tún jẹ́ dọ́dọ̀ rẹ o òun náà ti wí nù adabi àti markaz yes I'm good at that not only that irú yìí náà mo good fún yín bẹ́ẹ̀ kìí ti dìjà ọ̀kan tí mo kàn fẹ́ náà ni pé ìwé ẹyọ kan tálàjì àgbà wù pẹ̀lú ẹ̀rí tó ń gbọ́ ìwé ẹyọ kan tálàjì àgbà wù pẹ̀lú ẹ̀rí látòrí jàbàtà àtòun rìdí iṣẹ́ ìwọ̀n tí ó kọ̀ rẹ̀ bẹ́ẹ̀ Gàfárì àbí kíníkan ń jẹ́ àtòun rìdí àtàwọn tán rí bí irú wọn ìwé ẹyọ kan táwọn alájà àgbà wù tí wọ́n fi di Nbidia lọ́dọ̀ yín ẹ wá sọ pẹ̀lú ẹ̀rí ẹ má dé sí rẹ wá ẹ mú jáde ẹ mú jáde nuqari'u al-hujja bil-hujja wa nunaqish iddi'a'atikum bil-hujja ẹ bọ́ta kẹ́kọ̀ọ́ gbogbo àwọn ẹ̀rí yín wa nuridu an naraha
so gbogbo tẹ́ ń pè àwọn alájí àgbà àti gbogbo àwọn àfáà láyé ànígbà fún yín ẹ̀mẹ́rin wa tí ó dàrú ni súnà bí bàbá wa àfáà wa Sheikh Suleiman Amobi Ẹ̀yà bí wọ́n sì wí hun bẹ́ẹ̀ náà lórí pé ń súnà làwọn bàbá yẹn pàápàá jùlọ alájí àgbà ń súnà ni wọ́n bí tí wọ́n bá ti sọ̀rọ̀ ẹyọ kan fakọt ìtìnà bí maw'izatin min mawa'izihi wáàsí kan inú wáàsí táwọn alájà àgbà ṣe àbí qawlan min aqwalihi àbí ọ̀rọ̀ kan tí wọ́n sọ síta khalafa fiha aw fihi qawla rasuli sallallahu alayhi wa sallam aw sawabiti hadha ad-din ẹ mú jáde fún wa akhrijuhu lana in lam ta'rifuhu antum arafahu ní wùrìdì tí gbogbo yín ọba mọ̀ ń wùrìdì mọ̀ àwọn alájà àgbà ẹ lọ so mọ́ ẹ ní kọ́ bọ́ọ̀tà wá ìlà tó bá ti rí nǹkan kan yọ kankan mú wa èyíkéyìí tó bá tún wí ọ̀rọ̀ burúkú nu yín èdè ń tọ́tọ́ sí níwájú ọlọ́run ó ṣe fún látàyè níbi tí gbogbo ayé ò rí ẹ̀sìn rẹ̀ àníṣe pé ibi tí sọ̀rọ̀ pé léyìí ṣe ọ̀rọ̀ kékeré kò sí pé wọ́n jẹ gbọ́ kan sí àṣírí àwọn aláyẹ̀wò àtẹ̀ bá mọ ẹ̀tú jáde láì dá bí táwọn alágbára tán ti khalafa tán ti sálàfà aslan min usuli hadha ad-din ìṣẹ̀ ní asulu méjì kan aslan min usuli hadha ad-din tó yẹ pé ijtama'at alayhi al-umma annaha tukhriju min al-millah kẹyọ kan tá a jágbá sí tí gbogbo àwọn afá panupọ̀ pé léyìí máa yọ ìjáde kó nu ẹ̀sìn yóò ní jálùsù náà mọ́ ò ní jẹ́lẹ́sìn ọlọ́run bá wọn wọ́n jẹ́ wọ́n gbà kí wọ́n yà àwọn bá yín pọ̀ àtàwọn afáyín ẹ̀fẹ́ tí wọ́n náà bá mọ̀ pé ẹni yìí ó kú lórí dọ̀là lálùkù so ẹ fẹ́ kún àwọn afá wa lọ́dà tí ọ̀dà so kẹwàá gbé kẹ́yìn wá sọ̀rọ̀ ayé dà afá àbí láti rí ibi tí gbogbo àwọn irú ẹni ọba bí wọ́n ti pàdé àrùn àwọn fọ́tò náà ẹ wà yàrá àwọn mọ̀ṣẹ́ ayé rèé kọ́ ẹ̀ pé méjọ kan ó ní yóò rẹ̀ mọ̀ sọ̀ sáwọn mọ̀ṣáyík wọ́n láwọn mọ̀ṣáyík sáwọn afáàbùgá ní jùmọ̀ ní mọ̀ṣáyík ni wọ́n lọ́dọ̀ rẹ̀ kì í ṣe lọ́dọ̀ tiwa yìí afáàbùgá ní jùmọ̀ àwọn kìnnìkan Bello wọ́n pọ̀ báwọn àwọn àmùkòkò àwọn ìdìbò nǹkan àwọn èèyàn ní ń pè mọ̀ṣáyík àmùkòkò ní sì ń pọ́n wọn lé àwọn owó ní mọ̀ṣáyík àwọn tẹ́pẹ́ newspaper ni wọ́n ń ká táńkọ́ wọn kéwú rédíò làwọn ń ké àwa lọ kéwú lọ́dọ̀ àwọn afáà ní mùsàfáà rédíò àwọn newspaper tó máa ń sẹ́ndì sí wọn láàfáà ẹni tí ó bá láàfáà kí ni ṣètọ́nù ṣéèkùhù àwọn tó jẹ pé rédíò láàfáà wọn àwọn ọgbà àwọn Ibn Baz àwọn gbọ́n bí wọ́n ti kó gbogbo àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n jòkó tí wọ́n rí gbogbo àwọn afáà tán sọ ni sọ àwọn afáà tó kọ́ wọn lálùsúnà tó kọ́ wọn súnà sọ wọn èyíkéyìí nínú wọn gbogbo àwọn afáà rẹ̀ kí wọ́n mú tọ́pìkì alùsúnà tọ́pìkì tá a fi di alùsúnà kájọ náà kọ́ṣà rẹ̀ kí ló mí. àwọn láwọn sílìsíláàtì àwọn afáà tán kọ́ wa tó fi dọ́dọ̀ òǹsí ọlọ́run ta ní àwọn afáà tó kọ́ àwọn. wọ́n ń ka pépà yìí tí wọ́n bá gbọ́yé náà ta ni wọ́n ń bi tí pépà ni wọ́n ń bi àwọn yìí tí wọ́n gbọ́yé òun náà fi ń dẹ̀sìn rú. àwọn yìí tí wọ́n gbọ́yé òun náà fi ń dẹ̀sìn rú. Only they will teach you without looking into book A. Wallahi ẹnu wọn gbá ọtí sẹ́ni ẹni kankan tó gbà nu gbogbo wọn kọ́sà máa ń bì láà kì í ṣe fáàrí. Agba certificate kì í ṣe certificate nìkan àjòkó ke ni wọ́n bí wa sínú màá àjòkó sínú ẹ̀ látijọ́ yìí á lọ kì tí wọ́n ti ké. Ó ti òbí tá a bá àwọn lẹ́nu nìyẹn. Àwọn bàbá wa alájẹ àgbà alayhi rahmatullah bàbá wọn wá sí àgbáyé alayhi rahmatullah bàbá gbogbo àwọn bàbá láì ṣàyàfi dúnà sísná tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn tẹ̀sìn fi rí báyìí lónìí Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run dẹ́mi yálàgì àmọ́ dáa fún wọn sí jọ́rọ̀ wọn lọ́rùn
àwọn bá tiwa lẹ́ ń pèlè ń bídíà ẹni ọlọ́run tààrà gbogbo wọn ẹni ọlọ́run tààrà wọ́n sì ṣe jẹ́ ẹni ọlọ́run gbogbo àwọn gbólóhùn kan tó bá ń gbọ́ lẹ́nu mi pé ẹni ọlọ́run ni wọ́n mo tún lẹ́rìí fún nínú súnà tó láti Al-Qur'ani tó bá tó bẹ̀ kó wá challenge mi nínú yín lórí ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.